ẹ̀rọ máa Àwórì wọn lèmi wò wá lélẹ̀ lórí ètò ilé Àwórì náà òwúlà tó wà wẹ̀yìn a wà lọ́dọ̀ baálẹ̀ wálé Ọ̀gbẹ́tẹ̀dó nílùú Ọ̀tọ̀ Àwórì olóyè Jẹ̀lélè Adésínà Ọbánlá ọ̀dọ̀ wọn lágbé wà wẹ̀yìn ọkọ̀ àwọn àtọ́lé bá wà wò ọ̀rọ̀ làwọn fi gbàdí jẹ́ pé èdè Àwórì wa àtàwọn àṣà wa pẹ̀lú eré ìbílẹ̀ àwọn létí méjì gbàgbé káwọn àtọ́lé bá wà gbé dìde káàtì máa rí gbà ìyẹn tó gbé wa dé ọ̀dọ̀ baálẹ̀ wa lè lú Ọ̀gbẹ́tẹ̀dó lọ́tọ̀ Àwórì lébi ẹ̀yẹ ọmọ Àwórì òun lè wà lílé kámi gbọ́ wa kámi wò wá ẹ̀ máa bá wa ká lọ. ọkọ ìlú ẹ̀kẹ́ ọmọ Àwórì lèmi wò yí lélẹ̀ ká dárúkọ yìí fún ilẹ̀kùnrẹ́rẹ́. orúkọ mi ni olóyè Abdul-Jelil Adésínà Ọbánlá baálẹ̀ ti ìlú Ọ̀gbẹ́tẹ̀dó ní Ọ̀tọ̀ Àwórì Kingdom. abẹ́ ìjọba ìbílẹ̀ wo lé Ọ̀tọ̀ Àwórì gbé wà gan. Ọ̀jọ́ local government ní agbègbè ìdàgbàsókè Ọ̀tọ̀ Àwórì SCDA. ọkọ ló ti tó baálẹ̀ kẹ́lò lè ti jẹ́ kẹ́tógórí àléfà àwọn ìbáyọ̀ libi. èmi ni Ọlọ́run fi ṣe baálẹ̀ àkọ́kọ́ ní ìlú Ọ̀gbẹ́tẹ̀dó ti Ọ̀tọ̀ Àwórì. ọwọ́ ìṣẹ̀rẹ̀ ti tó ọdún kẹ́lò lẹ́tì nílò lórí àléfà libi. pẹ̀lú ògo Ọlọ́run ọdún kẹrin là ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. pẹ̀lú àṣẹ àwọn alálẹ̀ ẹ̀ lò pẹ́pẹ́pẹ́. kẹ́lẹ́ bàbá sọ nípa àjọṣe lè dánmọ́rán bó tiẹ̀ wà lé káyọ̀ṣe wà lé bálẹ̀ lè jọba Ọ̀jọ́ àbí lè ìpínlẹ̀ Èkó fàrẹ ìjẹ́ àjọṣe kan wà lè ṣe pàtàkì láàrí. àjọṣe pàtàkì wà láàrin àwa baálẹ̀ ní gbogbo Ọ̀jọ́ local government àti Èkó lápapọ̀. ní Ọ̀jọ́ local government bàbá wa baálẹ̀ Afromedia Agbéra àwọn ni alága wa baálẹ̀ ní Ọ̀jọ́ local government àdèmà ń bára wa ṣe àṣepọ̀ tí kan bá kan èèyàn kan nú wa àjọ ń ṣe ni a ò fi ń da pọ̀ tó dánmọ́rán ń bẹ láàrin wa. kẹ́lẹ́ bá wa sọ nípa èdè àṣà àtẹ̀rẹ̀ ìbílẹ̀ àwọn kẹ́lẹ́ sọ nípa. èdè àṣà eré ìbílẹ̀ mo rò pé ikú mẹ́tẹ̀ẹ̀ta lẹ̀ dárúkọ ẹ ló ń gbé ìlú lárugẹ. bẹ́ẹ̀ bá lọ sí àwọn ìlú mi ẹ a rí i pé àṣà ló ń tà. bẹ́ẹ̀ bá lọ Brazil for example ẹ rí i pé wọ́n fi culture wọn ṣeré àti àṣà wọn àṣà ìbílẹ̀ wọn. ní ilẹ̀ Àwórì la wà yìí bá lè kọ́ ṣe wọn mo rò pé àṣà àti ìbílẹ̀ wa àti èdè wa kò lè parun. so àṣà àti ìbílẹ̀ àṣà èdè ó jẹ́ ohun tó máa ń gbé ìlú lárugẹ. ìmọ̀ràn ṣe lè gba àwọn ọ̀dọ́ àti pàápàá àwọn ọmọ Àwórì lápapọ̀ ìjẹ́ pé èdè Àwórì wa yìí torí àdìbò bẹ́ẹ̀ la sọ Yorùbá káàtì wà bọ̀sibọ́sẹ̀ tó wà la sọ Àwórì lọ́fíìsì ọmọ Àwórì ó fẹ́ lè léyè òde sòkè ìmọ̀ràn káàtì máa ṣègbà jẹ́ pé èdè Àwórì wa atọ́ di wùlà lè máa fi yangàn lè yàrá kájọ wà lè èdè sédè ogbó. ìmọ̀ràn mi fún gbogbo wa lè pé ká máa kọ́ ọmọ wa lédè láti ilé láti kọ́ ẹ̀ṣọ́ ròde ilé láti gbọ́dọ̀ máa kọ́ àwọn ọmọ wa lédè wa ká máa bá wọn sọ nílé bẹ́ẹ̀ bá dé lómi ẹ ní káàjá Àwórì òyìnbó lọ́n bá ọmọ wọn sọ ọmọlẹ̀ ń bá sọ òyìnbó ká ń bá sọ Èkó ọ̀nà sì máa gbà ká gbọ́ èdè wa. ìmọ̀ràn ni pé ká máa bọ́mọ wa ṣèdè wa ká máa kọ́ òun ká máa sọ̀tàn fún un gbogbo òun bá ń lọ lílú àti lọ́n ilé tíṣẹlẹ̀ kan tó bí òun a gbọ́dọ̀ jẹ́ káwọn ọmọ wa máa mọ̀ kán ẹ̀ mọ̀ àṣà wa torí pé òun ló jọ́jọ́ ọ̀la wa ọmọlá ò bá ẹ̀kọ́ la èdè àtàṣà kí ìṣe má ṣe gbà ká mọ̀ láti gbé lárugẹ bí èèyàn bá ẹ̀ mọ́ kú ọ̀nà sì máa gbà ká fi gbé kú yẹn lárugẹ so ó ṣe pàtàkì ká kọ́ àwọn ọmọ wa lédè àṣà tìbílẹ̀ wa. eré ìbílẹ̀ wo lẹ́ẹ̀ lè tọ́ka sí lè lu Ọ̀gbẹ́tẹ̀dó lẹ́yìn jẹ́ baálẹ̀ sórí ẹni bí. eré ìbílẹ̀ la nílé Ọ̀gbẹ́tẹ̀dó lọ́tọ̀ Àwórì àkọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí àjògbó kórì àgàṣá àìmíṣe igú àmíṣorùkẹ́ lọ́tọ̀ arákù ìbílẹ̀ wa ni. èwo ló jẹ́ lẹ́yìn ilé ìmúṣòde torí láìpẹ́ àmì ṣàkójọpọ̀ ká ṣe máa ṣe àkójọpọ̀ èdè ìbílẹ̀ wa. pẹ̀lú ògùn Ọlọ́run bó bẹ́ẹ̀ ti yá àáfún ilé eégún wà lọ́wọ́ wa. ìmọ̀ràn sẹ́ẹ̀lì ilẹ̀ ti gba àwa lè gbé ètò yìí kalẹ̀ lè jẹ́ pé kò ní sú wa
kò ní rẹ̀ wá a ò rẹ̀ ní kú sọ̀nà bí èéfín ìmọ̀ràn kẹ́ ní ẹ̀ ti gbà wá lè jẹ́ pé ètò la gbé kalẹ̀ ilẹ̀ ìpínlẹ̀ ìjìnà á dínkù lè jẹ́ pé Àwórì kẹ́ a máa wò wẹ̀ yìí nínú ẹ̀rọ amóhùnmáwòrán ọkẹ́ ní gbà wá. ẹ ṣé mo dúpẹ́ ìmọ̀ràn ní máa gba ẹ̀yin lè jẹ́ atọ́kùn ètò lẹ́mí ṣe yìí ni pé ẹ má jẹ́ kí sún yín kò yẹ ní rẹ̀ yìí pẹ̀lú ògo Ọlọ́run ògo Àwórì ilẹ̀ ń gbọ́ ẹ̀ ti gbéga yìí lágbọ́ Ọlọ́run ilé àtọ̀nà gbogbo yá máa ga ilé àtọ̀nà yóò ní bàjẹ́ màá gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ tẹ́ra mọ́ ìbẹ̀rẹ̀ kọ́ lóníṣẹ́ o ìbẹ̀rẹ̀ kọ́ lóníṣẹ́ ẹ tẹ́ra mọ́ lágbọ́rọ̀ Ọlọ́run ẹ̀ lè kábàámọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn alálẹ̀ ìlú Àwórì àtèkó àtògùn gbogbo bulu Àwórì wà á máa júṣe fún yín àwọn alálẹ̀ ayé máa tẹ̀lé yín àwọn máa kì í lè yín lágbọ́rọ̀ ẹ̀ ní ṣàṣetì ìmọ̀ràn mi ni pé títa ríro là ń kọlà àmọ́ bí bá jiná tán á doge so lágbọ́rọ̀ Ọlọ́run lẹ́mí ṣe yìí á doge fún yín o ẹ̀ ní ṣàṣetì o. ọmọ Àwórì lèmi gbọ́ wa ká mi wù wá lélẹ̀ ọ̀ká wọn ní ká máa kí yín àkàrà bá mi ṣàdúrà fún yín pẹ̀lú àṣẹ pẹ̀lú agbára àwọn alálẹ̀ òun lè lú Ọ̀gbẹ́tẹ̀dó tí ìlú Ọ̀tún Àwórì bí pé ẹ ti fọmọdé joyè yìí ẹ dẹ̀ fàgbà lò ẹ pẹ́pẹ́pẹ́ bí mọ́ṣípẹ́ ṣe ń pẹ́ o ẹ lè lú Ọ̀gbẹ́tẹ̀dó bí ọ̀ní gbókú wọlé lásìkò tí ọ̀dẹ̀ ní gbé jáde ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yìí. ọba òye kan tìlú Èkó ló jàdá jọba o. ọba wa ló gbàdé ọba o. ìlàdé ayọ̀ o. ṣé bàtà o. ayé ọba wa ló gbàdé ọba. ọba ọlọ́fin ọ̀fun ṣẹ́rí ló jàdá jọba o.